Kí ló ń ṣe ẹ́? Ẹ káàsà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ lè sà. Mo kàn fẹ́ pọ́lìṣì bàtà yìí. Bàtà ilé. Yes sir. £10 ni. Àkókò má pàṣẹ. Bó ṣe lálẹ́ bó ṣe ní òwúrọ̀ ni. Olómijọ́ mo ní kó dá mi lọ́hùn, àmì wà lọ́nà, àmì wà lọ́nà, àmì wà lọ́nà gan mo sọ. Òwúrọ̀ la wà, ọba jẹ́ kálẹ̀ sọ ni, tó bá di lálẹ́ a ó ríra pẹ̀ láyọ̀. Ẹnu ẹni ló fẹ́ gbọ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́ o, tẹnu ẹni ló fẹ́ gbọ́. Èkúté lè tọ́fà kọ́lẹ̀ tí ń dọ̀bẹ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Ṣùpìrí àtùpà paná pi, mo ló bá mi lẹ́jẹ̀ mu, ó bá mi mú fọ̀ṣọ́ ni, bó ṣe lálẹ́ ó bá mi mú fọ̀ṣọ́ ni. Níbi ológùrò mo ló bá mi mú fọ̀ṣọ́, bá mi mú fọ̀ṣọ́ gangan ni ọ̀sán. Àdàbà ń pògèdè bí ẹni pé ẹyẹlé ọgbọ́n o. Ẹyẹlé gbọ́ títí rí lóde. 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 Ẹ jọ̀ọ́ tètè bá mi ṣe bàtà mi fẹ́ máa lọ. Ó ti ṣe tán. Bàtà ni mi wá ṣe mí báyìí náà, ẹ dẹ̀ bá mi ṣe bàtà yẹn jẹ́ kí n máa lọ. Ó ti parí iṣẹ́. Bàbá àmì gbogbo tẹ́ ń sọ yóò yé. Ìrọ̀ abóròkórì mi ò pé mi bàtà ni wọ́n wá ṣe. Àsáímẹ́ǹtì tó ọba wá tó ń parí lọ. Ó lè parí rẹ̀ ìgbà tó o ti kọ́ bàtà yìí wá pé ọ̀fẹ́ pọ́lìṣẹ̀ mo ti mọ̀ pé àsáímẹ́ǹtì kan lọ bá wá torí pé èyí bí wọ́n bá ti pọ́lìṣẹ̀ bí ẹ̀mẹjọ láàárọ̀ yóò tẹ ẹ̀mẹwàá bí ń ṣe ń dá ẹ̀ o sì tó fẹ́ mọ̀ mọ̀ pé àsáímẹ́ǹtì lọ́wọ́. tó o bá wà ọ́ sọ fún mi ìwọ ń kọrin òfòjíǹdólé òun fi àkápàdé rẹ sẹ́yìn ọmọ pé kásùmàdì ó lè mi ni ẹ̀yin ọmọ ni orí rẹ ò pé o ìwọ wọn ń sọ fún ọ wípé ara ìwọ lọ́ra tiẹ̀ wà lọ́nà òun náà ń sọ fún ọ wípé ìwádìí lálẹ́ òun bọ̀ àbá ọ fẹ́ kí ọmọ mi mọ́lẹ̀.